ẹ bá mi kó lórí ọmọ tí ń sọjọ́ bí lónìí o ìyanu olúwa gangan ni mò ń ké pé o èmi lolúwa mi máa dá gànjọgànjọ bí o ọmọ wọn nílé Ọlátúnjí ìwọ ló lónìí o lórí ire ẹ wá ọmọ àwòrán àzàkì bí o lórí ire ni ìyanu olúwa mi ó ti gàkàbà yìí wá wá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé òun ìlélẹ̀ wa rèé sì máa ga lágbára Elédùmarè bí o rẹ́ni tó gbé mi débi tó ní máa díẹ̀ ní èdè mẹ́jọ ẹ̀gbọ́n rẹ̀ mà náà ni ó ní wá bá ní kí àbúrò mi ò lórí ire mo rẹ́ni kéjì gangan ló gbé mi débi ó ní bí wọ́n bá ń sọ lórí ire òun ò ní fìgbà kankan gbàgbé rẹ ó ní kíkú má parẹ́ kárùn má ṣe rẹ kó gbélé ayé kó gbé èso rere ó ní bá ẹ̀dẹ̀lẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ bàbá ó lórí ire Ìjẹ̀bú gbogbo nìyẹn bó bá wùn Ìjẹ̀bú àwọn ènìyàn ní wíníwíní bó bá wùn Ìjẹ̀bú àwọn ènìyàn ní wíníwíní bó bá wùn Ìjẹ̀bú abẹ́ni rẹ̀ tọdún alágẹmọ ẹ ò kúkú mẹ́kún wọgbó bára rí ìbàló mẹ́kún wọgbó rẹ́mọlé bàbá tó bí ẹ lọ́mọ ìyẹn ọmọ adúhùn má dé nìyí ọmọ adúhùn ó tó ti pẹ́ di ẹjẹ ọmọ ẹlẹ́dìyẹ ò gbogbo màgà èyí tí yín kẹ̀kẹ́kẹ́kẹ́ ẹ̀yin lọ́mọ mo yẹ́yẹ́ moroko tó ẹyẹ tí ì lọ mo ní tún mi ò lọ ọbẹ̀ tí ń bẹ̀lẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ ò tún sí mọ́ ìyanu olúwa mi mẹ́fà ní sùn Ìjẹ̀bú méjì jíjẹ méjì títà òòsẹ̀ lúkúsá ní bàbá yín bí méjì tó kú bọ ilé ọmọ abigi òwò sólókò díẹ̀ ẹ̀wẹ̀lẹ̀ gbogbo Ìjẹ̀bú tèmi Ayinla mọ̀ pátó owó mànà níbi o torí pé dúdú lé ní owó pupa lé ní owó àgbà lé ní owó ọkùnrin lé ní owó obìnrin tí ń bẹ̀lẹ̀ bàbá tó bí lọ́mọ owó mànà níbi o Ìjẹ̀bú ló kọ́kọ́ náwó dọ́là òyìnbó tó kówó dé ṣèbílẹ̀ bàbá tó bí ẹ lọ́mọ mànà níbi o tèmi lolúwa mi ìwọ ló lò ní olórí ire ẹ̀gbọ́n rẹ wá ní òtẹ́wọ́ àdúrà rẹ kó máa sàmì àṣẹ ìyẹn tó mọ̀ sí mo rẹ́ni kejì olórí ire ó ní kíkú má parẹ́ kárùn má ṣe rẹ́ kó gbélé ayé kó gbé èso rere ó ní kó gbó kó tọ́ kó pẹ́ láyé kí wọ́n má relẹ̀ kó rèé sì máa ga betí ẹ̀ bá wa ń já ó bá wa mẹ́ni tó ń kì í o sọ fún wọn pé Ayinla lè ní í jẹ́ akéwì Olóye nìyí o ọmọ má mọ̀ ọlọ́pẹ́ fún gbogbo ẹni tí ó bá ti mọ̀ pátá Ayinla nìyí o akéwì Olóye nìyí o ọmọ má mọ̀ ọlọ́pẹ́ ó dìgbà ire.